ká dẹ̀ ràn mọ́ iṣẹ́ látàárọ̀ ká má rí ẹ ká wá rodò ká sọ̀kì lára àlè fẹ́ mu. Àkúkú bí ṣọ́ọ̀tì rádaràda ọmọ látàárọ̀ ní tá a fẹ́ ṣe gan ti jiná. Kókàn sáré bá ń débẹ̀ yẹn kókàn bá mi sáré ra ayọ̀ àtàlùbọ́sà. Mọ́mí ẹ má yẹ kí n parọ́ fún yín ibi tẹ́sí ní ìrà yẹn mi ò rí ń bẹ̀ ibi tí mo wá lọ́nà jìn ẹ wò gbà tí mo tún máa débẹ̀ gan mi ò rí yọ̀tẹ́ ní ìrà o àlùbọ́sà ni mo yà tó mo wò pé iṣẹ́ kan náà làwọn méjèèjì jọ ń ṣe nínú ọbẹ̀. So ní títí ẹ iṣẹ́ kan náà làlùbọ́sà àti iyọ̀ ń ṣe o mọ̀ yàtọ̀ kó ń jẹ́ kó ta sánsán àti kó dùn torí iyọ̀ ló máa jẹ́ kó dùn àlùbọ́sà ń jẹ́ kó ta sánsán àkúkú bí sọ̀sẹ́ rádaràdà ká kúkú kú lọ́mọdé ó kúkú tiẹ̀ kúkú dáa ṣé ọmọ nìwọ yìí ọmọ ẹni ìbájọ ni àbáyọ ṣọmọ ní owó labí ó yẹ kí wọ́n máa wò ẹ́ sunkún ni o èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ó yẹ kó máa wò ẹ́ sunkún o kì í ṣe ọmọ lásán tó bá ń gbọ́ ìkejì ajá gbogbo àtọ́ ti lọ gbogbo ohun tí mo fẹ́ ṣe gbogbo ẹ̀ ti jiná pátápátá toró ranjú sílẹ̀ bí òkú ọlọ́mọ kí ló ra yìí ṣé ọmọ àlùbọ́sà ló tún lọ kó wálé fún mi kí ló yẹ tó gọ̀ báyìí kí ló yẹ tó gọ̀ tó rìn dì tó ya dìdìrìn lọ́mọ báyìí àwọn ibi tó ju orí ẹ jẹ òponú jù òponú gidigidi gan ni dúró ṣá kò sọpọlọ lórí ẹ rárá ni ṣé gbogbo ọpọlọ ẹ bó ṣe wà ń bẹ yìí ó kàn kò sí nǹkan kan tó wà ń bẹ tó ta sánsán rárá n tó wà lórí ẹ tó pé kò tẹyọ kan àlùbọ́sà yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ń gbà kẹ lọ fi ṣe orí eku lẹ́yìn kẹ ẹ jẹ jàtìjàtì ọmọ. Mami. Wàá gbà. I just had to tell you from the depth of my heart. You know, I really love you. Love? Kunle? How many times must I make me àti ẹ bá ti jọ wà? Má ever bá mi sọ nípa love. Okay, má bínú. Má bínú. Má bínú wo ló ń bá mi sọ? Mo kàn fẹ́ mú as casual friends ni now. Ṣé ṣé pé mo ti tẹ̀lé wá sí Ichiri? O kàn ti believe pé o lè máa bá mi sọ̀rọ̀ nípa love. You know, it hasn't got to this. Okay? I'm sorry. Sorry. Ha! Balajo náà. Àwọn ọ̀rẹ́ mi ti sọ, ó ní kí n má tẹ̀lé ẹ jáde. Èmi ni mo gbọ́. Ha! Okay, I'm sorry. Mo bínú. Okay, come and have your stuff.
like something is wrong somewhere. Really. Àǹtí ẹ dáhùn. Àǹtí. Ẹ ṣe lọ. Àǹtí, ẹ jọ̀ọ́ wá. Ẹ jọ̀ọ́ ṣé ẹ bá mi bírèdì sẹ́ńtì náà bíbá yìí? Mi ò rí búrẹ́dì. Kọ́ tí mo rà náà ló wà níbà mi ò ní búrẹ́dì. Bí mo yí wọlé lọ sí mo sì rí bẹ́ẹ̀. Mi ò rí búrẹ́dì. Àǹtí ẹ mú bírèdì sẹ́ńtì náà ẹ jọ̀ọ́ tó wọlé. Mi ò mú búrẹ́dì, ṣé fẹ́ máa parọ́ kan tí. Mi ò mú búrẹ́dì, àmá ṣe mú búrẹ́dì. Àǹtí ẹ máa bá mi gbọ́ o. Ọwọ́ ra spáàgì ń bíbá yìí ni. Mo dẹ̀ wọlé lọ kí n lọ mú chẹ́ńjì wá fún wọn. Ó ti mú bírèdì sẹ́ńtì náà. Àǹtí ẹ̀yin ẹ̀ gbọ́ spáàgì lẹ wá ra bẹ́ẹ̀ni lẹ wá jẹ. eléjì búrẹ́dì ni. Bó ti máa ṣe ti kẹ́ bóyá máa ṣe nìyẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jí. Ẹ ṣe jà ẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Ọjí búrẹ́dì ni. Wọ́n ṣe kí ni? Ọjí búrẹ́dì, ó wá ra spaghetti ọjí búrẹ́dì. Wọ́n wá jí búrẹ́dì. Spaghetti lọ ní ẹ wá rà. Ẹ wá jí búrẹ́dì. Kí ló Wọ́n dáadáa. wọ́n sọdún dómi ń bí ni kí ló ṣẹlẹ̀ kí ló dé kẹfẹ́ fẹ́ náà ṣẹlẹ̀ ṣe ni. Ọjí búrẹ́dì ni. sí lọ́dọ̀ yẹn ti fi búrẹ́dì ṣe bonanza fún yẹn Ìbéèrè nìyẹn. tó pààyà jẹ̀bú Lóòótọ́ ni. lẹ́nu yín ẹsẹ̀ nu bí àgbàdo sunsun èmi ní gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ dákun èèyàn gidi kí ni ó ṣẹlẹ̀ jàre. Ẹ máa ń bí ọmọ aláfọwọ́ra yìí. ẹ wà olórí burúkú ni yìí ní sí ẹ̀mọ́ ẹni tẹ́ náà ni kí ló Kí ló ṣẹlẹ̀ kí kọ́ ló wá ṣẹlẹ̀ pẹ̀lú kí àwọn ló ọmọ jalè ẹ ní iṣẹ́ lórí burúkú ni. ìgbà tẹ́ rí mi ẹ lágbàlagbà ń lé ni síbẹ̀ rí mi lórí ìdúró kí ni kan ǹdẹ́lẹ̀ náà tiẹ̀ kọ́kọ́ ǹdẹ́lẹ̀ náà fẹ́ràn mi o ti gbèsè lédè bí ìwọ o gbèsè lédè bí ojú ẹ̀ bí ojú bo ògùn ó dìgbà tá a bá délé ẹ dákun èlò ní búrẹ́dì tó wá jí. 70 naira kò sí wàhálà ẹ fi owó kìíní tẹ ìwọ ní sólé ẹ fi owó ẹ. Kẹfì tí máa gbé ìgbádùn ẹ má bínú yín fún yín. gbogbo gábà máa kẹ̀kẹ́ yẹn lọ. fẹ́ràn mi ọjà lè ń ta tó bá yà ọ́ máa jí ọkọ̀ káàkiri ẹ gbà 70 ó yà ní sọ́wọ́ yìí ẹ ní sọ́wọ́ yìí ní sọ́wọ́ Mo ń wo náà pé kí ló dé? bákan náà ni Ẹ ká sọ. ó tún gbèsè rẹ ẹ mọ kí wọn o ẹ mọ kàn bẹ́ẹ̀ wá kí wọn wó fọyín lórí kan má má fẹyìn. Kí ló ṣẹlẹ̀? fẹ́ràn mi ni o Kí ló ṣe? ó ti gbèsè lédè bí o Kí ni nǹkan tó ṣe? ó jalè. Nígbà tí mi ò rí ni mo wá débi mo ní kó rápọ̀ tí mo gàrí pé mo wá débi báyìí pé látàárọ̀ tó ti lọ ra spaghetti. búrẹ́dì ló jí o wọn gbọ́dọ̀ má pa àmọ́ rí o búrẹ́dì ó jí búrẹ́dì ni ó jalè ẹja ara máa lọ jẹ́jẹ́ ni n bá mọ̀ bí wọ́n jọ fẹ́ yín tàgbà ni o ẹ̀yìn kára ara máa lọ báyìí. ó lè lọ já ọtí ó jí búrẹ́dì. ogun ni èmi ó yà kó nu fámìlì mi. Ó dà bẹ́ẹ̀ báyìí ní ìsìn pé ẹ fún ẹ ní owó mọ́tò kó má tún di wípé o tún wá ń yọ nínú owó tibí tí mo fún ẹ tó o bá dẹ̀ dé iléèwé jọ nítorí Ọlọ́run ọkọ mi má bá wọn kó ẹgbẹ́kẹ́gbẹ́ kan gbà kó fi lè wọ mọ́tò màá fún Akeem kó bẹ́ẹ̀ san sí àkáǹtì ẹ̀ kó má dàbí pé iléèwé ò tí ì tán owó tí ń tán àbọ̀rọ̀ mi ò jẹ́ má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ má bá wọn ṣèṣekéṣe má bá wọn mùmúkùmù má bá wọn jẹjẹkújẹ àbọ̀rọ̀ mi ò yẹ èèyàn máa ń rántí ibi tó ti wá ni o kọ́lọ́wọ́ Elédùmarè jẹ́ kó dáa fún gbogbo wa ni tó bá ti dáa fún ẹ ní ìsìnkú ti dáa fẹ́mi bóyá wọ̀gbọ́n ni wàá kọ́lé alárinrin tèmi náà lọ pàpà wá jókòó sí tí màá kúrò ní ibi tí mo wà yìí èmi náà dọlọ́lá máa dọlọ́là lọ́la àbọ̀rọ̀ mi ò yẹ ìwé tó fẹ́ lọ kà kí bàtẹ́ lè bá àdúgbò kó o kò dáadáa kó o kọjú mẹ́kọ̀ọ́ ẹ̀ o ìgbà gbé báàgì jáde ẹ̀ ń sọ sọ́ni kó o ṣe dáadáa ńléèwé o má bá wọn jà o gbogbo lẹ́gbẹ́ kan tó máa tiẹ̀ náà ń kó báyìí má bá wọn kẹ́gbẹ́ yẹn o. Ìlara ìfẹ́ o ẹ̀yin èèyàn mi ẹ tẹ́tí gbọ́ kí ló dé o kí ló lè fà ká má ṣe lára ara wa ẹ̀gbọ́n á má ṣe lára àbúrò rẹ̀ o bàbá má ṣe lára ọmọ ọkọ má ṣe lára aya rẹ̀ o ọ̀rẹ́ wa má ṣe lára ara wọn. Oh, I am very much happy to see that girl. Jumoke, she is my old-time friend.
secondary school mate mi ni. So Jambito ni nísìnyí o, but mo ní láti put a true sáwọn kankan. Come on, all your explanation. Ṣé o rò pé mi ò níṣẹ́ ni tó fi dá mi dúró síbí by for the past 10 minutes? Kí ló máa ń ṣe èèyàn ọkùnrin iná? Ó wá dá mi dúró síbí, ó wá lọ ń bá Jùmọ̀kẹ́ àbí kí ló porúkẹ, ó wá ń dì mọ́bìnrin bẹ́ẹ̀ yẹn. Ọmọlára, Jùmọ̀kẹ́ is just my friend, just a friend. Mo mọ̀ pé ibi tó máa yí sí nìyẹn. Ṣé o rò pé fine boy tó jẹ́ ló ń deceive ẹ ni? Ìwọ ni kọ́kọ́ ló fine nínú campus yìí náà. Bó ṣe fine lèmi náà fine. Àwọn kan lé mi tí wọ́n tó ti ẹ̀ tó sì tèmi gan gbà fún wọn. Tí mo pé fine boy, ó dà pé fine boy yẹn ló deceive ẹ tó fi ṣe bó ṣe ń ṣe fún mi yìí. Kí ló dé tó gbogbo nǹkan tó ń sọ yìí nísìnyí? I just met a friend, ó dẹ̀ sọ fún mi pé fine boy or no fine boy. Okay, I'm sorry. You are sorry. Wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ṣorí jẹ́ kí ìwọ àti èmi ká ṣe kíní ká fúnra wa ní gap. Dira ẹ mú kémi náà dira mi mú. Go so good, kò ṣe department kan lèmi àti ẹjọ́ wa. Dira ẹ mú mẹ́rin. Ṣé nǹkan mi wà lọ́rọ̀ yìí ni? Ani, she's just a friend lásán, kí ló dé? Wo jẹ́ kí n sọ fún ẹ, tó bá jẹ́ acceptance fees tó bá mi sọ ìgbà tí mo kọ́kọ́ wọ campus yìí ni, I will return your money, okay? Ọmọlára. Gosh, what's this? Again? Ṣé ti get number 4 yìí? Ìwọ má jẹ́ ǹjẹ́ alábàámọ̀ kò yé mi, mo kàn rán ojú mọ́ ni. Kí ló ń fún ẹ ní problem bẹ́ẹ̀? Issue tó ṣe wà ń bẹ̀ ni pé àmọ́ ibi tí màá yẹn máa ti gbé question jáde kankan. But o ní AOC lọ́wọ́ náà. Ṣó gbà ni? Tó mà ní. Ó yá check so that màá lè mọ where to come in. Ẹ kúlé o. Ẹ káàbọ̀. Bọ́lá. I'm tired. Pẹ̀lẹ́. Ti pe nọ́mbà tí kò lọ. Má bínú jẹ́ ẹ̀mí sáré lọ má bro mi pa kó ṣe gain admission. Hey, hello. Hi. How are you? Fine. Congratulations. And Alabama, jọ mo fẹ́ kó wà lọ́dọ̀ wa fún first semester tó bá dẹ̀ di second semester mo máa get apartment tí. Bọ́lá, o funny. Are you kidding me or what? First, o lọ, o kàn jáde, o kàn wọlé, o múyàn wá. O sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé bóyá òun fẹ́ lọ múyàn wá sínú ilé or something. You just came with someone and then o sọ pé ká gbà sílé. That's 1, 2. Bẹ́ẹ̀dì yìí, ó kéré fáwa mẹ́ta. A kàn jọ manage bíbá ẹni. So sórí wa ni kó máa sùn sí ni. Anyway, èmi ò mọ bóyá tí tèmi bá dé tá bá jọ sọ́ṣà. But Alabama, after all, ìwọ ló ní ilé ẹ̀. Aláṣẹ ilé ẹ̀ dẹ̀ ni ẹ́. So nǹkan tó bá sọ náà everybody wọ́n máa agree on now. Oh, get point me. Number 1 thing is the fact that bẹ́ẹ̀dì kéré gan. Should you understand? Àwọn mẹ́tẹ̀ẹ̀ta gan manage ni. That's 1. 2, bí mo ṣe gba Bọ́lá sínú ilé bẹ́ẹ̀ náà ni mo ṣe gba tèmi. So mi ò wá ní sọ pé torí pé mi ni mo nílé kí n wá dédé make decision without her consent. Should you understand nǹkan tí mo sọ? Ó máa dàbí ẹni wípé mi ò ká kún ni. Tó bá dé tá bá jọ sọ fine aside orí bed ṣé bó ṣáà lè sùn lẹ́lẹ̀. Tó bá ti lè sùn lẹ́lẹ̀ á máa sùn ẹ̀gbẹ́ mbẹ̀ yẹn. O ti understand? But kí n tiẹ̀ sọ fún ká carry along kó má dàbí ẹni pé mo kàn ṣe nǹkan lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ yẹn. It's okay, obìnrin. Bọ́lá, àwọn nǹkan tó máa ń ṣe ń gbà mí ó máa ń funny. Ṣé fẹ́ kí àbúrò ẹ máa rí mi bí èèyàn tí ò dáa ni? You should have told me na. Ó mọ̀ pé òun lọ pàdé ẹ̀, ó mọ̀ pé ó ti wọnú school. You didn't say no nothing. It's wrong. Má bínú ọkàn mi fò ní. Lọ mẹ́ka rẹ̀ kan. Ìlara ìfẹ́ o, ẹ̀yin èèyàn mi ẹ tẹ́tí gbọ́. Kí ló dé o, kí ló lè fà? Ká máa ṣe lára ara wa. Ẹ̀gbọ́n wa máa ṣe lára àbúrò rẹ̀ o. Ọ̀gbẹ́ni, kí ló ṣẹlẹ̀? Ilé tó wá dá dúró sí wa. O mú rẹ ní lecture room. Lékè, ṣé o mọ̀ pé Ọmọlára náà ti fi mí sílẹ̀ ṣá? Irọ́ ni. Náà ti fi mí sílẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Kí lè fà? Ó rí èmi àti school friend mi, secondary school friend mi tí mo bá sọ̀rọ̀. Òun ló mà ti torí ẹ̀yà rí kẹ̀. Obìnrin. Inú yàrá ló ti bá yín. Inú school compound ni náà. Gbàgbé o. Bó ṣe fẹ́ rin sí ẹ̀ ló ti rìn yẹn. Sórí nǹkan tẹ́lẹ̀ mi pàṣẹ òun lẹ́nu mi pọ́n lé o. Látòrí obìnrin kan wá máa ronú kó wá dájú kó lónìí gba lecture. Ṣé o máa torí ẹ̀ náà o ní ṣe exam? Ṣé o máa torí ẹ̀ ní carry over ni? Ó ti rin tiẹ̀ lọ nìyẹn kó pick up life ẹ̀. Ṣé kí n sọkọ fún ẹ? I hate all women in my life. For now,
I don't want to see anybody beside me. I don't want to have them beside me. I don't even want to meet them again. Ọ̀gbẹ́ni ṣé àwọn àṣegé yéegi bẹ́ẹ̀ wá ọkùnrin náà yẹn wá yọ fúnra yín yóò máa ṣe gé wọ́n wá tó lóbi ro ọ̀gbẹ́ni ká lọ jẹun jàre ọmọlé wa bẹ̀rẹ̀ sí kó máa gba máàkì lọ́dọ̀ lẹ́kítọ́rà wọ́n wà ń bí oronú. ṣàfọwọ́ falẹ̀ yìí o àbí àbímọ ọ̀gá lágàjù. That's just a minute. Don't look for you everywhere. We don't see you. Kí ló dé, kí ló share. No dey pick your call. Just a minute, jẹ́ kí n rí Bọ́lá. Bọ́lá, ìwọ ni mò ń wá kiri látàárọ̀. Wetin you dey do? Kò dẹ̀ máa wo. Mo ti lọ wo ní department, mo ti lọ wo ní faculty, even gan mo ti wo ní library. Wọ́n wá ní pé wo àti ẹlẹ́jọ́ wá jẹun ní cafeteria. Kọ́ bá ṣe ìṣẹ̀lẹ̀ ṣe, ilé ìkúnlẹ̀. Wé bọ̀dẹ̀ ni. Guy, you dey mad? Wetin you dey do? Ó ya wèrè ni, ṣọ́gọ́ ẹ̀fọ́ fún ẹ̀jẹ̀ ni. You dey need àwọn kúnlẹ̀ fóbìnrin. Bóbìnrin tẹ̀sí wá pọ̀ tó ní ọgbà yìí, wá pé lè fẹ́ máa kúnlẹ̀ fún kí yóò pé ni. Ó dẹ̀ fi mílẹ̀ nítorí Ọlọ́run, kí ló kún ẹ̀ bẹ́ẹ̀? Nǹkan tó bá dùnyàn ló ń pọ̀ lọ́rọ̀ yàn, Bọ́lá ni mo wá wá. Ọmọ, this guy is insane, orí ẹ̀ ti dàrú, tẹ́ pé ṣì tó fẹ́ máa embarrass me. Nonsense ló ń ṣe yìí mẹ́. Hey, see Bọ́lá, I love you. Bó ṣe mọ̀ pé embarrass me. See Bọ́lá, I love you. I want you to be my wife. Mo fẹ́ fẹ́ ni. Everybody ẹ bá mi bá Bọ́lá sọ̀rọ̀. Mo nífẹ̀ẹ́. I need to tell her I love her. I love Bọ́lá. Ẹ bá mi sọ fún, please. Ṣọ́ra yẹ, ṣorí wèrè tẹjọ́ ń tẹ̀lé ráyìn kiri. Bí òun ni kò gbọ́n ni bí àwọn olùgbọ́n mi tẹ̀lé píkì èèyàn kan náà méjì. Ṣorí ti ẹ̀yẹn ṣàfilẹ̀, ariwo ọjà ni. Èmi ni kò focus on. Ẹni tí wọ́n bá ń bá nájà ló máa ń wò kò kí n wariwo ọjà. See, I love you so much. If loving you is a crime, let me be a criminal. I love you, Bọ́lá. Sọ fún mi tó ti ń gbọ́ náà. Bá sọ. Mo kún bá sọ. So, irúfẹ́ báyìí ṣì wà ṣá. Kò mọ̀ tẹ́lẹ̀. Ó mọ nǹkan tí bọ̀bọ̀ yẹn ti ṣe fún gẹ̀yìn. Ó dẹ̀ mọ nǹkan tí gẹ̀yìn ti ṣe fún bọ̀bọ̀ yẹn náà. Lọ́dọ̀ tèmi kò sífẹ̀ẹ́ mo kú sí ẹ sífẹ̀ẹ́ nínú díṣánárì tèmi rárá. Kò sínú díṣánárì. Okay, anyway, we like bọ̀bọ̀ yẹn. Àbí? Kí ni? Àwọn sọ fún báyẹn náà, abẹ́ gbọ́. Ó dẹ̀ jọ bá mi bá sọ níbi tó ti ń gbọ́. Ó máa gbọ́, ẹ má wọrí. Ó ti gbọ́ gan, ẹ má wọrí. Ó jẹ́ bá mi bá sọ̀rọ̀. Ẹ má wọrí, má bá sọ̀rọ̀. Kí ló dé? Farabalẹ̀, ẹ̀yin ladies, ẹ kò dùn pa, ẹ kò dùn tán, gbogbo size àti shape sáfẹ́ ló wà ń bẹ àwọn rẹ̀. Bó lẹ́ lọ? Campus là ń lọ. Ẹ wọlé, ẹ wọlé. Ìyá wọlé. Ó yà. Ẹ wọlé. Wọlé. Níbo ṣó lè gba àwọn mẹ́rin? Màá lá àgbà márùn-ún. Pẹ̀lú àdúgbò tó bá dé kọ́nà gidi, a máa lá. Ó láì gan gidi ẹni mi ò progress. Ẹ̀yin babies ẹ wọlé tí. Tẹ́tí gbọ́. Kí ló dé o, kí ló lè fà ká má ṣe lára ara wa? Ẹ̀gbọ́n á má ṣe lára àbúrò rẹ̀ o, bàbá má ṣe lára ọmọ, ọkọ má ṣe lára aya rẹ̀ o,
ọ̀rẹ́ wọn máa ṣe lára ara wọn. Big two now. Big two. General market. General market. Ẹ má lọ market o. Ọbẹ̀ wà nílé o. Hold on. Ó tẹ́ ẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀. Èmi ìbáyìí, èmi dìde wá síbí báyìí, mo wá relax. Ṣé orí gbogbo lecture náà yẹn? Kò sí kankan tó yé mi bẹ̀. Máa yẹn kàn ń da gbogbo ẹ̀. Kí ló dé? Sherry, no be only you. You see that man class. Mi ò kí ń gbádùn rárá. Mo mọ̀ bí àtòrí pé class yẹn kéré ni o, àbẹ̀rẹ̀ ò ti pọ̀ jù ni o, àbí torí pé mi ò kí ń rí very good position láti jókòó sí. Sherry tí mo ṣe wà ilé ní ìrì. Nǹkan especially ní pé màá play card di 2 o'clock. After 2 o'clock, màá lọ jẹun, màá sùn, màá gbọ́ reggae. Ẹ dúró. Ta lẹ ń sọ? Professor Adéwọlé kọ́ lẹ ń sọ. Exactly, yeah. I like the class, Professor Adéwọlé. Efiko. He's not Efiko Kini. I mean, he's one of the best lecturers we have in this school. Well, I don't, as far as I'm concerned, I don't enjoy the man's class. I like him more. Ó tẹ̀ wá rí. Ó wá tó kó máa sọ̀rọ̀ bí Americana. But America looks school. He is, yes now. Well, I don't feel him, Sha. For me, me can feel it. But that man is well learned now. Anyways, nǹkan tí mo fẹ́ ò ní pé bóyá ẹ fọkàn sí. Maybe. Yawa, kí ló ṣẹlẹ̀? Alabama, ṣé ọ̀rọ̀ tó sọ last time mo ló bá rí? Lè believe pé gbogbo nǹkan tí lecturer yẹn kọ́ wa lè kò sí mind mi rárá àtọ̀. Bọ̀bọ̀ tó gbé wa ní lift lánàá ibẹ̀ lọkàn mi wà. Bọ̀bọ̀ wo ni? Ṣé bá àwọn bọ̀bọ̀ kan báyìí wọ́n máa kọ́ fún wa ride ìgbà táwọn lọ sí school ni? Ṣé yẹn wá ní kíni? Èmi ò tẹ̀lé bá bọ̀ yẹn sí ju sí mádà ló ń reminisce. Very fine boy. Ṣé ọ̀bọ̀ yẹn fine gan ni? Bọ̀bọ̀ náà, well, kò bad no, honestly. Fine guy, oní swag, oní style. Ó dẹ̀ ní mọ́tò kan. Àwọn bí àbò ló ní mọ́tò bí àbá ìlú gbé fún wa bó lọ jí lé wọn mọ̀ kó gbé mọ́tò wá sí. I know, but ṣó jẹ́ tó lówó lọ́wọ́ rẹ̀. Kò sí big n pa iná àbí ṣé ọkọ̀ wa náà ni. Èmi ò máa kó irú mọ́tò, ṣé mọ́tò wà ní mọ́tò? Èmi ò máa kó gbogbo yẹn jẹ́ kúkú mọ̀ èmi kí mi wò. Mọ́tò wò, ṣé torí ẹ̀ lè ṣe. Ṣé wo ni mọ́tò má sọ bẹ́ẹ̀ yàn? Ìyẹn níwọ̀nba fún ọmọ student ó wà okay. Ẹ lè understand. Mo kàn fi bọ̀bọ̀ yẹn lálàá ọ̀tún. This is called love at first sight. Fukini, ayé máa lè mí ní kí wọ́n fẹ́ mi lówó kí n ra pí ọ̀tà. Àwọn olórin ló fún lówó àbí. Ìwọ lè béèrè owó lọ́wọ́ tèmi. Nígbà tí wọ́n fún títí lówó, ṣé mi sọ pé kí wọ́n náà fẹ́ mi lówó? Máa rí àwọn tó pè tèmi nìyẹn, àwọn olórin. Ìwọ máa fún títí lówó, jẹ́ kí mi máa fáwọn olórin lówó, ó ti yẹ, máa rí. Kè àwọn tó pè ẹ ní àbí. Àwọn tó pè mí nìyẹn. Impossible. I don't know you from a nerd. Why do you have this uncle any feelings for me? What kind of feelings is that? But you should understand. I'm really low. So late, all the time, you know, quiet. Please. Did you want to say another thing or you want to keep repeating yourself? Excuse me. Àwọn aláyọ̀nù sọ kí ló ń ṣe wọ́n. Wọ́n sì ní sọ̀rọ̀ bí Elédùmarè ó tán. Láwù ẹ̀rẹ̀bẹ̀ o, ẹ̀rẹ̀bẹ̀ láwù. Ayé ilé láwù ẹ̀rẹ̀bẹ̀ o, ẹ̀rẹ̀bẹ̀ láwù.
owó dé láwù ẹ̀rẹ̀bẹ̀ o ẹ̀rẹ̀bẹ̀ láwù láwù ti dé láwù ẹ̀rẹ̀bẹ̀ o ẹ̀rẹ̀bẹ̀ láwù owó lè láwù ọba láwù mi ṣe láwù ẹ̀rẹ̀bẹ̀ o ẹ̀rẹ̀bẹ̀ láwù ti dé ṣe ń dáwọ́ ló ṣe mí rárá. Actually 3,000 tó ń gan ni iye tí ó béèrè lọ́wọ́ mi but mo rò pé lẹ́yìn ìgbà tó bá san departmental fee tán as obìnrin àwọn á ní ìdówó láti ṣe àwọn nǹkan kan bóyá o fẹ́ ra toiletries so mo ní kí n fún ẹ ní 6,000 naira yìí pé kó bá mi fi ìfẹ́ manage ẹ̀. ó ṣe gan ni ó ṣe thank you very much ó ṣe jàre. tí n bá ṣe fún ẹ ta mo tún fẹ́ ṣe fún you're my love the love of my life. Nǹkan tí mo tiẹ̀ tún wá ń rò ni pé bóyá tó bá di weekend kémi àtẹ́jọ́ lọ kí mọ̀ sí mi kán lè fi yẹn mọ̀ ẹ́. How about that? Má yẹ kó jẹ́ weekend jẹ́ kó di other time a máa fix another date. Other time bó a máa lọ ṣá o. Why not? a máa lọ o. ní ẹ̀ tètè máa lọ. Just like that. Okay. wẹ́nu ẹ̀ bóyá tuntun wọn mi lẹ́ẹ̀kẹ́. Bye bye. Jẹ́misí báwo ló ti ń ṣe báyìí báwo ló ti ń ṣe báyìí kí ni ń ṣe ọ́ tó ń ṣe bí ọmọdé báyìí. ṣé òwà ni wàá sóde jó ni. bó ṣe pé mo fẹ́ wà mọ́yìn mi ni wọ́n jẹ́ kí n wà. mama ṣé ó yẹ kó tún máa ṣe bí ọmọdé ni ó yẹ kó ti mọ̀ pé tí n bá rí ẹ lóde jó ara mi ò ní balẹ̀ bí ní mọ̀ nǹkan tí ń ṣe. ó dáná màá wá lọ́la. ọ̀la bíi ti bá wù. ẹ̀wọ̀n ẹ fi mí lẹ̀ mọ́mì mi wà nílé wọn ní pẹ́ bọ́tà. òde o ṣé ìwọ tún ní mo tún ṣe kó ẹ̀jẹ̀ báyìí torí Ọlọ́run ìwọ náà mọ̀ mọ́ pé mo ní ìfẹ́. ẹ̀wọ̀n ẹ fi mí lẹ̀ mọ́mì mi wà nílé. ọ̀gá padà síbẹ̀ ẹlẹ́mi olóṣùmọ̀ tí ó sún ọ́ kó mọ̀ ìkẹsẹ̀ lẹ́sẹ̀ kó mọ̀ ìgbọ́ ọmọ mi á súnú lé. mo bá rẹ̀ wí ẹ́ ẹgbẹ́ mi ló kọ nìyàn lọ́rùn ni mo sún ọ́ ṣé tí rẹ̀ di. ẹlẹ́dàá yín dẹ̀ rí mi o mo kàn kó jẹ lásán ni Ọlọ́run bá ń gbọ́. wà á gbé lásán wò dé lórí láyà wò pẹ́sẹ̀ lọ́sẹ̀ wò wọ́n mọ̀ mí bọ̀ gbọ́n lè jẹ́ kàwé. ọ̀gẹ̀ tì mí. má ti sọ̀rọ̀ mẹ́ẹ̀ sọ̀rọ̀ etí mi ló sọ ní etí mi ló sọ ní. méjì ni. láàtò ní lọ jọ́mọdé ti rí ọ̀sẹ̀ rẹ méjèèjì kò kó lẹ́sẹ̀ kò wọ́n mọ̀ mí á síbẹ̀ délé agbé ọ̀lẹ́gàn. irú mi wá sún bíi. pé wọ́n yá sùn bẹ́ẹ̀ sún mọ́ mi wọ́n ṣe mísítà kò bá ti yánu yàrá mi kò bá yá sùn. mo jẹ́ mi ló kọ́ nìyàn lọ́rùn mi gélé agbé ọ̀lẹ́gàn. ok délé. kí o rí ọ̀nìkan fẹ́ ná ọkọ̀ obìnrin kò kó canvas sórí ibùbá àti ṣòkòtò ọlọ́kọ̀ àti rí àti mọ̀ wé sí ọ̀kọ̀ọ̀kan láti kó ojú. àgà ni. ìlara ìfẹ́ ọ̀dẹ̀ bá mi rà èso àgà ni. ọ̀yà ọ̀rẹ́ àbọ̀ bá lè tẹ̀lé wà á bá yà bá padà á bá mi dúlé. kí ló dé o kí ló lè fà ká má ṣe lára ara ìwọ owó lè níbo kí ni mọ bàmí o. kí ló dé fílẹ̀ náà kí ló dé. ẹ wá nà látàárọ̀ ẹ̀ wá nà kí ló dé. bókè ni bókè lè ṣe gbogbo mọ́lá nǹkan ìnú ìyẹn jẹ́wọ́ ẹlẹ́yìn máa pọ́ ṣe máa. ó lè ní mánà ó dẹ̀ tó nà á. ó wà náà ṣe. kí ló kàn yín bẹ́ẹ̀ ṣé rí pé ó jí pọ́ọ̀sì mi ni àbẹ́ rí pọ́ọ̀sì nílẹ̀. ẹni ẹ kó padà. pọ́ọ̀sì yẹn náà dà. ṣáfọ́ falẹ̀ yìí o. 100 naira 100 naira ló wá mú dára fẹ́ nà pa. ìgbà yẹn wá ń kọ́ ẹ lè fún mi 100 naira ẹ ń pè ẹ ń sọ̀rọ̀ sí 100 naira owó yẹn báyìí ó wà very very important sínú ayé mi nǹkan tí mo fẹ́ fi gbé báyìí débi tí mo ń lọ nìyẹn. gbogbo pọ́ọ̀sì ẹ̀ ń gbé káàkiri 100 naira náà ló wà ń bẹ̀ ẹ sáà gba pọ́ọ̀sì yẹn bú ẹ máa mú lọ. dìde ńlẹ̀ tí ẹ jà ní. olùbúrú gbogbo ẹ̀ rí fine girl. ṣùgbọ́n ẹ̀mẹ̀gbẹ́ ẹ̀ kí ló dé tí wọ́n náà ṣé nígbà tí mo wà kékeré ó ní mi kọ́ báyìí sí máa ń kà aláwìyé ni mi rò bí àgẹ̀ṣe mi rò bó kà. èmi náà kà ìwé yẹn dùn wọ́n tún kọrin bẹ́ẹ̀.
kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá. kí ni mo fò lè ṣe láyé tí mo wá ayé tí mo wá kàkà kí jalè máa kúkú ṣẹrú. kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá. nǹkan tí mo tẹ̀ hate jù láyé ni kéèyàn máa jalè. olè ṣé ó kò tiẹ̀ yá ẹ lẹ́nu àwọn olè bíi kájí tọ́mtọ́m kájí paracetamol kárówó olówó ńlẹ̀ ká mú 100 naira. 100 naira múrí márùn kí náírà fẹ́ ṣe nílé ayé ẹ̀ kí ló fọ́nrẹ́ náírà ṣe gan-an àbí ṣó fẹ́ fẹ́ràn recharge card ni. recharge card 100 naira sọ̀rọ̀ nìyẹn. ó ga o. fẹ́ràn ṣé mo pé nǹkan tó ṣe ni bí ìgbà tẹ́ kó òdìdí o embarrass mi ni èmi gangan ló embarrass ní nǹkan tó ṣe yìí ó fẹ́ jí owó lọ jí 100 naira tó bá ti jẹ́ pé owó gidi ló jí àbátẹ̀ mo sọ pé ó jí owó gidi 100 naira man ó embarrass mi gan o ó embarrass mi gan kí ló sọ ẹ́ dédìí nǹkan tó ṣe yẹn náà kí ló sọ ẹ́ débẹ̀. tí n bá gbọ́ wo mo wà highly inflammable iná máa ń jáde láàmì tí bá ń bínú ni temper mi ó bad bàjẹ́ ó wà very very high ìwọ ò mọ̀ kí ni wọ́n tiẹ̀ lọ síbẹ̀ ni àbíyàn kan ló bẹ̀ tọwọ́ bọ náà pálákò tó ti ń yọ 100 naira má jẹ́ kí n bínú jù báyìí lọ. Anyways èmi ò tẹ̀ ráyè ẹjọ́ wẹ́wẹ́ ṣó mọ nǹkan last one ni sórí the next time tó bá tún ṣerú nǹkan báyìí tó bá wọ́n ti call to God be the glory be to God the end of film nìyẹn lẹ́yìn tí má nìyẹn o. mo bẹ́ẹ̀ gbàdúrà kọ́lọ́hún jọ nínú àánú ẹ̀ kó tún help ẹ̀ kó ṣerú ẹ̀ lẹ́ẹ̀kan sí the end nìyẹn. ẹ má bínú ṣe ti gbọ́ ẹ ní sùúrù ẹ má bínú ẹ jọ̀ọ́. Anyway for your information ṣùgbọ́n èyí tó ń ṣe yàn bá mi o ṣùgbọ́n tí kan bá fi lè miss pẹ́rẹ́ nínú ilé tí mo lọ rí pé mi ò rí nǹkan mi wo ó wà wàhálà àfojú àwọn máa bo ṣáà má ti do tèmi ṣá nǹkan tó bá ń wọ̀ ẹ́ kó jí. tó kí ló sọ tó dáyé kó sẹ́kùlé tí n bá wá sẹ́kùlé kan ọmọ rẹ ti ń pè ọ̀ká látẹ̀ kan. ẹ̀wọ̀n àǹtí wúrà mo fẹ́ padà sí Ìbàdàn. kí ló dé. látànà tí mo ti dé mọ́mì fẹ́ràn mi kàn dá mi láàmú kiri ni ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ẹ wò mo fẹ́ padà sí Ìbàdàn abúlé yìí ti sùn mí. sọwárí ọ̀ya fẹ́ràn mi tó sọ̀hún àfi ká ní sùn lè lórí torí ìgbà tí mo lóyún ọmọ mi ó ní ti bá bímọ mi tán pọ́n mi ò ní kìje sọ pọ́n mi ò kìje tọ́ mi fi jáde láyé àti gbà sí ní ìgbọ́pá ìgbọ́po tí n bá gbọ́ pá báyìí àìkójò ló kàn o kí mo wá fẹ́ ṣe mo ti gbà fọ́lọ̀ ọ̀wá nífìyín ṣe pọ̀ fẹ́ mọ́ lọ àfi kọ́ ṣe sùúrù sọ ń gbọ́ ṣe sùúrù mọ́ wá fi ṣe ìrònú fún náà bá bì ọ́ ọ̀yá mọ̀wọ́ ni wọ́n sọ gbọ́ káre wọ́n gbà fọ́lọ̀ wọ́n kọ́ dá mọ̀mọ́ rẹ̀ lóòótọ́ ti gbọ́ ẹ̀ṣin mìíràn fẹ́ ká kíní tí mo sá síbì kójú kó tó bẹ̀rẹ̀. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Please hold it. Ta ló sọ fún yín pé mo ṣe birthday? Ta ló sọ fún yín pé ní birthday? Okay. O ti rí on DPs. O ti rí nínú Facebook pé ní birthday mi. You don't want to get stupid present for me. I don't need present from you. Mo ṣe ru yín báyìí. Àwọn èèyàn kì í ní birthday mi níta tí wọ́n fẹ́ ṣe birthday jù mí. Mo ṣe excuse me, I don't have much to say. Hi, child. Please, wake me up. Ẹ jí mi. Alá ni mo lá tán sìn. Bọ́lá, jọ kí ló ṣẹlẹ̀ ń sìn? Irú nonsense wo lélẹ̀? So, ẹni tí wọ́n wá fi ojú tèmi rẹ̀ dẹ̀ẹ̀dẹ̀ lọ́dọ̀ ẹ̀ ní, eléyìí ìyẹn. Èyí tó dàbí gay yẹn tó wọ white tó láì lọ ṣẹlẹ̀ èmi. Jọ ṣé mi náà ni mo náà ìsì tó bẹ́ yẹn? Èmi. Ó ṣe lásán ni mo ń jálàbá o, èṣù lẹ́yìn ìbejì ni mí. Jẹ́ kí n sọ fún ẹ, láyé ẹ, tó bá tún ayé ẹ wá, tó bá fojú mi rí nǹkan tó fojú mi rí nísìn. Wo, máa domi gbóná lè rẹ̀ máa tí ì ní kọ́nà skin yẹn. Ìjọ èmi. Ẹni jọ ṣe wú ẹ̀ mọ̀. Nonsense. Bia, bam the meaning of him just now. Bam the meaning of this nonsense him just now. God! Ìyá ọmọ sọ̀rọ̀ ayé ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ewu ní gbogbo kí ni meaning tí wọ́n sọ sí? Mo ní kí ni meaning ìranu tó ṣẹlẹ̀ nísinsìnyí? Kí ni meaning of nǹkan tó ṣẹlẹ̀ nísinsìnyí? Irú àrífín òṣìwọ́ ló mú mi wá rí mi báyìí.
rádàrádà yẹn ló pè ń boyfriend ẹ. ẹjọ́ ẹ̀kọ́ ṣebí mi tí mo tẹ̀lé ẹ pé mo fẹ́ tí mo ń tẹ̀lé lọ sínú ọjà ta ló ń wá gift tó sọnù táwọn wá kiri ẹjọ́ ẹ̀kọ́ next time. Kúnlẹ̀ mi ì láìkọ̀ sí rárá ó yẹ kó embarrass ọmọ yẹn báyẹn náà o tó bá tiẹ̀ ní ẹni tí ṣe pẹ̀lẹ́ ṣe bí nínú ẹnìyẹn máa wà o dẹ̀ bí sọmọ yẹn publicly wá jẹ́ kọ́kọ́ welcome ẹ̀ náà wàá gba gift àwọn ọkọ̀ tọmọ yẹn bá wa náà kó tẹ̀ tó máa react o kò sáré fọmọ yẹn anita máa gbà kí ló dé náà ìbọ́kùnrin nìwọ náà o dẹ̀ lábúrò obìnrin náà that was too much kí ló dé náà àwọn ti pọ̀ jù. kí ló dé tí gẹ́ yìí ń lé life mi kiri náà. lọ́nà olófin lépa láìfẹ́. mo sọ pé mi ò ní interest nínú girl yìí. kò jẹ́ nílé ẹ̀ kiri nǹkan tó pè lóbìnrin nìyẹn ṣé tóbìnrin bá like ẹ everything tó bá gbà ló máa lò láti gbóhùn gẹ̀tẹ̀. mo sọ pé mi ì ní interest bid nínú ẹ̀. o ní láti ní aléyàn like ẹ okú fún ẹ tó bá wà ní embarrassment kan ní next solution náà. báwo ni wọ́n ṣe máa fi tó máa ń toast ọmọ tó wọ́n fi ẹ pa how will you feel. kí ló dé tó lọ fẹ́. kí ọjọ́ wà lọ́wọ́ ẹ ni ìbọn tó náà àtàtẹ̀ sí bòròró náà ni ìbọn àwọn big boys yẹ kó àtàtẹ̀ wọn ṣe bíi pé òwe ní máa fi pa. tí o rí lọ àbá ó lójú bí. lọ bá kó lọ fẹ́ tó bá jẹ́ kó wẹ̀. ọ̀gbẹ́ni kò láìké mi ni àti pé mi náà wà àtàtẹ̀ sáwọn ọmọ tó bá kẹtàn ni ìjà lọ́wọ́ wọn fẹ́ pláyà èmi ò láìkiri ọ̀wọ́ ló láìkì náà owó bí kò rí kẹtàn àbí kò rí tó jẹ kíní àmọ́ ní pé kíní kọ̀ọ̀kì ni wọ́n á dẹ́mọ̀ òṣèlú ó fà kọ́ sí. mi ní interest ni that's my fine now. àwọn gé kéka àwọn ṣe big boy káwọn fi gara nulẹ̀ ó ń tẹ fóònù birthday boy. tó bá ṣe tán. ẹni méjì rẹ mú kí n dálé lórí. hello kí la tún rí gbọ́. Genesis 302. Prof, yeah, wọ́n gbé o. Uncle. Yeah? Oh, thank you very much. I really appreciate it. Okay. kí ló máa ń ṣe ẹ náà. pé kí ni. orí wallet ilé o dẹ̀ fún ẹni yẹn. kí ló rọ́ǹgì nǹkan tí mo ṣe èèyàn gbàgbé wallet mo mú fún. kí ni kò rọ́ǹgì wọ́n tó nídòwó handout. à ń so ìgbà tí mo wá ń hàn áńdà ní kí n mówó lówó nílé ayé tèmi owó lówó lè ràn mọ́ mi lójú ọlọ́run máa jẹ. kí ló dé o kí ló lè fà ká má ṣe lára ara wa. tó bá di èmi rò pé bó bá ti di lọ́la ká fi ọ̀la sinmi ká ló kó fi ọ̀la sinmi báyìí. dákun má gbìyànjú wa. èmi ló dé. tó dé báwo ni pé ká fi ọ̀la sinmi. ṣé bí ìtọ́jú ọ̀la wà ni. kí ni bó lọ́la jẹ́. ọ̀la sátidé. ọjọ́ ìnáwó gangan. ọjọ́ ìnáwó gangan àwọn pàṣẹ tán gbére gan tán gbére lójoojúmọ́ gan wọ́n lọ́jọ́ sinmi bí bẹ́ẹ̀ kọ́ bí wọ́n lọ́jọ́ sinmi bàbá yóò ti kó fáírọ́ọ̀sì. dákẹ́jàre àwọn pàṣẹ kan sinmi bí ọjọ́ ọ̀la wọ́n ń sinmi. kò sọjọ́ sinmi kò sí wàhálà onímọ̀mọ́ tó bá ti di lọ́la ìwọ lọ́ọ́ lídìí orin. ẹ dákun ṣé mo mọ̀ ọ́ lù ju ṣẹ̀kẹ̀rẹ̀ tí mò ń lù yìí lọ ni. látijọ́ tí onímàmá tí ń bá wa lọ sóde ṣé onímàmá kọrin rí ni. onímàmá mo ṣe gbà pé ò ní làákàyè ni. ṣé ọjọ́ kọ̀ọ̀kan lèèyàn bẹ̀rẹ̀ nǹkan ni. ó yà mí lẹ́nu sọ̀rọ̀ nu o ìjọ kan lèèyàn bẹ̀rẹ̀ o èèyàn lọ sọ́mú tí ń kọrin o. ẹ má bòde jẹ. ọ̀tẹ̀ lọ́sọ̀mú títí ṣé kò yẹ kó ọmọrin kọ tọ́mọ ẹ sájà pín ilé tó pa wá pọ̀. sẹ́rí ipò kéèyàn máa ṣe bíi kinní báyìí ni èmi sí òsì bó bá sì di ọ̀rọ̀ olówó dé ó kálukú ó sì. kíni. mo fẹ́ bẹ́ẹ̀ ná ni. ọba ọfẹ́ bá ná sí àjọ̀nà owó lànà ni àbí àjọ̀nà owó oúnjẹ ta. jọ̀rọ̀ lọ́wọ́. kíni. ẹ má bínú ọwọ́ mi fẹ́ lọ bí àpò ni mo fẹ́ gbọ́ wá báyìí ní iṣẹ́ mọ̀ pé bí àpò ni ó lọ. kí ló dé. mo ní wo bí ó ṣùkú mi. irọ́ kò tán bẹ̀ kẹ̀kẹ́ bẹ̀. wá ohun tí mo rí ọ̀rí o. kí ni o. 500 méjìlá pa èwo lẹ́lẹ́yọ̀ kan dé. ó ní sọ̀yà ń jalè nù. ó ní màmá ibi tó yẹ kéèyàn ti bá ọgbọ́n tí o bá ń bá gọba ó máa ń dùn mí gbà mí kí ló dé tẹ́ o máa fi ẹsẹ̀ lẹ́ẹ̀ báyìí tó máa fi ẹnu kọ́ kò sọ pé sọ̀yà jalè kò sọ pé ó mowó ó ní 500 méjì lòún rí inú owó. ṣé ìgbà tó wá ní 500 ṣé ibi tó ti lùlù lọ ti rí pé 500 méjì náà fún mi. mo rí o bá a bá ń sunkún a máa ríran o. ẹ dákun ṣé owó ń papọ̀ eléyìí àtẹlẹ tí ò jọra wọn. kò papọ̀ kò jọ. kò papọ̀ eléyìí ò papọ̀. kò papọ̀ márùn náà mú bí ọ̀kan náà kọ́ bí. ṣé mo ìtàn sọ ní ìsinmi pé mo jí 500. kò ló jí 500 ní méjì ló wà ń bẹ̀. ẹ wo sọyà ẹkùn tẹkùn.
ẹ ṣe gan-an ni ẹ kú àlejò. Àlejò kí la ti ṣe. Ilé ìtẹ́ ṣe gan-an kan ni. Ẹ̀fọ́ ni. Àmọ́ ilé yín rẹwà gan-an. Ṣẹ́yìn nìkan lẹ ń gbé ogbó bíbá? Well, kò ń ṣe èmi nìkan ni mò ń gbé bí yìí. Èmi àtọ̀rẹ́ mi kan ni. Lékèdè lórúkọ ẹ̀. One day you have a chance to meet him. Èmi gan lè wait láti mọ̀ wọn. Okay. Continue drinking now. Máa ń jẹ́ ṣeré tọ́pìkì ilé bí ìgbàgbé tí bá ti lọ mọ àwọn ilé ọ̀ to capture man because man ni ẹrú. àǹtí ẹ káàbọ̀ Lákúnlé àǹtí mi lélẹ̀ àǹtí Bọ́lá àǹtí Bọ́lá Lákúnlé. All right, what's up? Lákúnlé kí ló ń ṣẹlẹ̀? Báwo mo ṣe fẹ́ mọ̀? She's your sister now. Maybe when she comes back. Kò bí lórí. Ẹ jẹ́ kí ẹ jí stop wa. Ìwọ náà ṣe mo kàn ní kí n wá fi ẹjọ́ ẹ̀sùn ẹni kó tó di pé máa wá inú mi fún torí mo mọ̀ pé wọ́n lọ lọ́rẹ̀ báwo ni sọ pé kó jáwọ́ lọ́rùn Lákúnlé o àìjẹ́ bẹ́ẹ̀ máa jẹ́ kí ọgbà ẹ̀kọ́ gbóná mọ́ ni o. Bọ́lá ìwọ náà máa ní sùúrù ara ẹ ti máa ń gbóná jù Fẹ́ràn mi ò ṣàlè mọ̀ pé wàtọ́ Lákúnlé fẹ́ra yín kó máa lọ máa fẹ́ kò lè possible now ìwọ náà mo gbọ́ pé Ọlákúnlé ò nífẹ̀ẹ́ ìwọ ló ń tirẹ̀ mọ́. So nǹkan tí wọn náà máa sọ ní Chantel kò sí problem mo fẹ́ Ọlákúnlé o èmi àti Ọlákúnlé ò fẹ́ra o kò kí n ṣe ní ojú ẹ̀mí mi ní Fẹ́ràn mi ti máa fẹ́ Ọlákúnlé. Bọ́lá ṣé ó ti le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ o ṣé mo pé mi ni mo mú Fẹ́ràn mi wá sínú school yìí mo dẹ̀ mọ́ nílùú wájú ìwọ lọ bó ṣe mọ́ lọ so fi èmi àti ẹ̀ sílẹ̀. Ó Chineke. Ẹ ló Fẹ́ràn mi níbo ló wà náà má pẹ́ o mọ̀ pé wọ́n là ń dúró dè náà a ti ṣe tán ok má pẹ́ ṣùgbọ́n a máa dúró dè. o ṣe o máa má dáńtì. wọ́n wá fọ̀nà àjẹgbẹ́ ara wa ní wọ́n bọ̀ wọ́n fresh káwọn dáràn wọ́n ńlá ọ̀nà ọ̀gbẹ́ kódẹ́ ní ìsìn ó yànnà yà bọ́ sí. ẹ ní ọmọ kan tán kí ló ṣẹlẹ̀ a máa ní sọ̀rọ̀ díẹ̀. Fẹ́ràn mi ṣẹ̀ṣẹ̀ kọ́ ọ̀tàn ni. Kí ló ṣe? Kò sí. Wọ́n kàn sọ pé ká dúró dòun just for 30 minutes. A jọ ń lọ ní. Ká dúró dòun 30 minutes? Yeah. Àbọ̀lá ló máa ṣe báyìí náà. Àṣé máa dúró di Fẹ́ràn mi. Fún kí ni? Àwọn olùfẹ́ rògbòsí mọ́tò ni. Gbẹ́jà máa lọ jàre oníwèrè gan-an. Wọ́n máa parí bẹ́ẹ̀dẹ̀ ká tó débẹ̀. Just 30 minutes náà fà. Ọ̀gbẹ́ni kò ṣe pé réjà lọ́jọ́ ti lọ jàre ká tó débẹ̀ ọlọ́ ti gé kéèkì gbogbo tí a ti tọ́ bí ti a ti tán. O rẹ̀ máa fún rẹ̀ ní sùúrù kí ló dé náà kí ló le tó yìí. Ọ̀gbẹ́ni fi Fẹ́ràn mi lọ mọ́ àbí máa ṣọmọ lọ́yìn àwọn ọmọ tó pàtí táwọn ló ṣe pàtí smellos náà ṣé mo máa ń wọṣọ ordinarily ni kó bá mi wọ ẹ̀wọ̀n pé ó ní bóyá dé náà a ní ká máa lọ bí ká máa aláìfẹ́ rẹ̀ dọ̀ wá rárá ká máa lọ. Ọ̀gbẹ́ni àlèdúró à ń lọ ni àlèdúró ẹ̀yàn wa tó ń gbé 30 minutes wèrè wò nìyẹn. Sori kó tó máa ń bí mi nínú lórí eléyìí ìyẹn máa bẹ sọ̀rọ̀ ó tiẹ̀ ní sùúrù kí ló dé. ọmọ wa gbó àmì láìkí ọmọ àti prepare mo lọ ṣọ́yìn náà mo lọ náà. Pàdé ẹ̀. Àwa kọ́ la ní pàdé káàdì ẹ̀ bá mú kí kọ́kọ́ fún mi kí mọ́tò kẹ́yìn gbọ́kadà bá bọ̀. Kí ló dé kí ló le tó yẹn mo dẹ̀ ń sọ fún ẹ pé kò jẹ́ ká ní sùúrù rẹ̀ ṣàkàrà kí ni àwa kọ́ la ní pàtí. Ẹ mú kí wà kẹ́ gbọ́kadà. ìyẹn ọkùn mi ìyẹn tó abábalàbá ṣó ti gbọ́. bàbá lọ lọ́nà tàbá lọ ní ìdílé nǹkan kí ló ń ṣe ẹ́ just 30 minutes tó bá fẹ́ kó lè dúró máa lọ ńgbà yẹn náà. ìjọba wọ́n máa ti parí pàtí òun jẹ̀bi tó fẹ́ràn tó kórìíra o ọlọ́run wọn kò ṣáájú lọ́wọ́ ẹ o owó ọ̀kadà tí mo ní lójọ́ láò ẹ kò lọ́wọ́ ọ̀kadà lásán ni màá mú báyìí mi. a ní ká máa dójú fẹ́ràn orí burúkú wọn náà máa dé wọn akẹ́sọ̀ sí méjì àwọn àti olúwa kò mọ náà dàpọ̀ máa bọ́ fún olùṣà kan máa ṣe olúwa. wọ́n á ti dìde Madrid wọ́n á fẹ́ ní ẹ̀pà season ẹ̀ ní àfẹ́ ẹ̀gbọ́n wọ́n á ní lọ́gà ogun wọn. ó ní òṣùkọ̀ tó jọ́sẹ̀ bákà lọ́gà. bákà ni o lẹ́yìn bákà náà ni ọ̀gbẹ́ni. torí lè kí gbábọ̀ àwa náà wọn kọ Rihanna alájú ò lè ṣe ojú ara lọ fẹ́ wẹ́wẹ́ MC ẹ máa kópa. Lékè fóònù mi ń gọ. fóònù ẹ̀ ń kọ́. fóònù ẹ̀ ń kọ́. fóònù ẹ̀ ń kọ́. ṣé o gbọ́n kan tí mò ń sọ ni. ọ̀gbẹ́ni ṣíyan lè fọwọ́ kọ fóònù tiẹ̀ ni fóònù tiẹ̀ kó dàbí ẹ̀mí ẹ̀ ni. wà á bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn àbí báwo ni. inú ilé òṣìwò ṣé inú ilé ni mo kó sí ni mo kó gbogbo fóònù síbí mo kó fóònù síbí àti necklace mi o sọ pé kí n máa fóònù. èmi náà wọ́n ní ṣìnà ní bá lóbìnrin òkè fi fóònù sínú ilé náà bọ̀ tí glo abá lọ ibi tó ó máa ń do tọ̀ ibi tó fi fóònù sí yẹn sílẹ̀ kan nínà. má jẹ́ kí inú bí mi o ọmọ ẹ̀kẹ́ mi kì í fi fóònù mi tọ́ ìpẹ̀lẹ́ yàn o ọmọ ẹ̀kẹ́ mi kì í fi bẹ́ẹ̀ anybody ṣeré o.
ẹ dúró nítorí èmi tí mo wá bí ni ẹ ṣe ń pariwo fún àìbá òun sìn. farabalẹ̀ náà má ti sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn kò pẹ́ ó lè kó tí fò lè lọ ẹ̀ náà ó ń wá fóònù ni ó dẹ̀ sọ pé bí òun wá fóònù wà náà wọ́n nìkan náà dẹ̀ àbálálẹ̀ ẹdùn náà ìwọ lálejò. gẹ́fẹ́ mi tó wá ibi lójú kò sí nǹkan tó dẹ̀ mú lélẹ́yìí kò dẹ̀ pẹ́ tó dẹ̀ fi bínú lọ ń bí ṣé o kí lè wá sọ pé mo lálejò fún. girlfriend ẹ wa definitely àti ní stranger nínú ilé náà àti ní stranger nínú ilé náà báwo ló ṣe wá sọ fún mi pé àlejò anybody ò sí nínú ilé. ìwọ náà lálejò. má múnú bí mi o. èmi nìkan mi lálejò so bóyá kíní. má múnú bí mi o. bọ̀ fẹ́ràn náà wá. fẹ́ràn mi tó wà nínú yàrá látàárọ̀ pẹ̀lú mi. ẹ bọ̀ kò fún wọlé bí ló gbà wọlé. à ń so. ìgbà tó ń sì tẹ̀mí lọ tó lè ti jáde padà tó mọ̀. ṣé ó jókòó níbí ni. farabalẹ̀ tí mi mọ̀ kí láìfẹ́ ni fóònù kò tó máa parọ́ ṣe ni báwa pé girlfriend rẹ bóyá fóònù yẹn jábọ́ sínú báàgì. abẹ́ta. mo ò ní kọ́ káàdì nà. o ṣe máa ní pé bóyá fóònù yẹn jábọ́ sínú báàgì. ìbẹ́ MTN ló wà ní ẹ̀. MTN mi ni. MTN ni jẹ́ pé bóyá tiẹ̀ rí o ní kọ́ káàdì bóyá fóònù jábọ́ sínú báàgì ìyàwó ẹ̀ wọ́n ló ní kọ́ káàdì. kò sí kẹ́ẹ̀dì fóònù. switch off aláì switch off. fóònù sọ switch off. kò gbọ́dọ̀ sọ switch off o kò gbọ́dọ̀ sọ o. fún mi fóònù jẹun pé Ṣadé máa wọlé jẹun pé gẹ́fẹ́ mi fẹ́. gbàgbà kó pé. gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ o. pé nọ́mbà kíá bó ló ti tún débi ní ló ti jẹ sí báyìí. ní sùúrù ó ti ń jàre kó fi mílẹ̀. ó ló ṣẹlẹ̀ báyìí sórí ó lè ní ẹ̀ o lè ní girlfriend ẹ o lè lè mí gan o lè dẹ̀ ní fẹ́ràn mi. ẹ nǹkan ló ní kọ́ farabalẹ̀ bá mẹ́rẹ̀ ní dodo àmàrà gbogbo àlọ́ lè wọ́n nìkan lára ẹ mọ́ a máa rí fóònù jà yìí pé nọ́mbà àti bí náà àwọn atúfẹ́ kò tún lọ àmúlẹ̀ pé nọ́mbà jàre ẹ máa jẹ́ mi kò lè jáde tó gbólé wà lé màá sọ̀rọ̀ burúkú sẹ́ o. àjáwó tèmi oṣù olè. má bà mí sọ̀rọ̀ pé ìyàwó ìjọba ìṣó lè because she is a stranger inside. oúnjẹ àtẹ̀lé ijó máa tẹ̀lé àǹkàǹkà kún tó yẹ̀rọ fún mi jàre àti tó dé challenge àǹkàrà lórí ìfàkàsì ìdí ìgbàlè lọ́sàsọ̀ bọ̀. kí ni reason tó fi jẹ́ àwọn ilé láìpẹ́ kọlẹ̀kùn something what was it. Of course you can see she's sleeping. What happened? Ṣọba méjì. For kini for who the hell are you come and jí Fẹ́rànmi for what? bọ́ ẹ jẹ́ ní sùúrù ẹ padà wá tí Fẹ́rànmi bá jí. ẹ jẹ́ bá a jí Fẹ́rànmi nítorí Ọlọ́run nítorí fóònù kan sọnù lọ́dọ̀ wa lánàá tí lápẹ́lẹ́ sọ pé girlfriend tèmi ló mú girlfriend mi ò dẹ̀ mọ̀ kọ́kọ́ pa fóònù yẹn tí wàá pè é mo dẹ̀ ti lọ bá yẹn lẹ́yìn ìyẹn kún òun mọ̀ kọ́kọ́ pa ẹ̀ so Fẹ́rànmi nìkan ni the last person ta fẹ́ mọ̀ bóyá òun ló mà bóun kọ́ ló mú. take it easy. má ní take it easy jàre ìgbà tó ní girlfriend mi jalè ṣé mo fẹ́ mi lọ kó mo jalè yẹn ni ẹ gbé báàgì tí Fẹ́rànmi gbá sọ́dọ̀ wa lánàá kẹ́yẹ́ ká yẹ̀ ẹ́ wò jàre. What a question. Ọlákúnlé kí ló ń ṣẹlẹ̀. Fẹ́rànmi take it easy ntẹ àná yẹn tó ṣe kúrò lọ́dọ̀ mi fún mi miss. lákúnlé jọ̀tún Ọlọ́run ọ̀wọ́ ní túbọ̀ eléyìí ó fọ́ lè lọ girlfriend mi lánàá Fẹ́rànmi wọlá rí lórí fóònù tó sọnù lọ́dọ̀ wa lánàá. bọ́ọ̀lù yìí máa sọ pé Fẹ́rànmi ló máa mú fóònù gbà tí. mo ti sọ pé Fẹ́rànmi ò lè jí fóònù. Fẹ́rànmi wọn náà gbé báàgì pọ́sítà náà máyì kó máa embarrass wọn náà wá á fẹ́ parọ́ mọ́ fàájì mọ́ wa lára gbé jáde fún ọkọ wò. ìjọba wọn gbé báàgì Fẹ́rànmi. These are bad. Just barge into people's room looking for what is not locked. nítorí Ọlọ́run kí lélẹ̀ ṣègbè wọn sọ pé girlfriend mi ló mú fóònù ṣe orí pé ó lè lo fẹ́ǹsì dínà ìpa ọmọ mi lórí kí ló lẹ́yìn sí. ta ló fi fóònù sílẹ̀ èmi kọ́ mo fi. bí mo ti ń jáde. Fẹ́rànmi. no èmi kọ́. Fẹ́rànmi. nínú gbogbo nǹkan tọ́lọ́ ń dá sílé ayé ọmọ ẹ̀ dáadáa mọ́ ló ṣòro láti fi náà jù ṣá. ìwọ ẹ̀ṣẹ̀ mọ̀ yẹn mo ti mọ̀ yẹn ti pẹ́ ṣé bó ṣe ń wò mí inú mi ni mo mọ̀ mi ò mọ̀nú anybody even wọn tó jókòó kalẹ̀ gan kálẹ̀ ní bá rìn ni o èèyàn lé gan ọ̀tá èèyàn lé. ṣé mo rí pé mo ti pinnu lọ́kàn mi pé ọmọ Fẹ́rànmi yìí kò sí nǹkan kan tó lè pín wa níyà.
kò ń ṣe bí tó le o ní junction tí mo dé yìí. Bola would have been the perfect choice for you. Ọmọ yẹn níwà ó lẹ́wà wọ́n láti lè ọmọ yẹn tún mọ náà dá yàtọ̀ sí fẹ́ràn tó jẹ́ pé ó lè ṣe noodles 3 times a day a jẹ noodles títí olùbí màtẹ́ ṣe gbẹ ni ó tà nìran létí gbàmí àṣẹ bá a ta jù àbí kó tún ṣe mi kó má fi yọ sorry kó má fòrò sí dáadáa ó yẹ terrible Bola àṣejù yìí náà ní problem ẹ̀. lékè lékè yé pariwo ọ̀rọ̀ Bọ́lá là ń sọ òun lékè gbólé wálé. Please, let's talk about something else. No problem when we talk about something else kò tó gbólé wálé. About Bọ́lá ọmọ yẹn dáná wọn jọ tó bá a ṣe ọ̀fadà tọmọ yẹn dín ata ṣé wọn kọ́ ló fi lọ kó ló wo kí ni greater yẹn mo jẹ́ bẹ́ẹ̀ ni kí mi ní jẹ́ mi lọ́la ni. lékè mo ti fi dot sí ọ̀rọ̀ obìnrin nínú life mi ṣe tó gbọ́. mi ní pé o ní date obìnrin kankan mọ́. no go area ni. ọmọ tó wà ká kọ́jú tó rànjú ẹni òfẹ́ òun náà àṣẹ bí ẹ bọ́kùnrin. so títọ́ fi ṣe kúrò ní ọ̀gá àwọn èèyàn máa burú gan-an. ẹ̀dẹ̀ máa wò ó mi ò mọ nǹkan kan pẹ̀ ẹ̀sùn tó ń fi kàn mí o. my dear ó mọ nǹkan tó ṣẹlẹ̀ irú situation báyìí ìlara làwọn Yorùbá máa ń pè ìlara ni àmọ́ mo ṣáà rí i pé àwọn méjì lára á manage bí báyìí bí kí wọn náà dúró tì wá for some meantime fúngbà díẹ̀. ẹ wò ẹ ṣe gan-an inú mi dùn ẹ wò ní agbọ́rọ̀ lọ́m ẹ̀yin náà máa rá láàánú. kò sí problem ìwọ náà o kì í ṣe ọmọ bẹ́ẹ̀ ọmọ gidi lòun náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ká máa wọ ẹ̀rọ. ó kàn ń gbọ̀n mọ́lẹ̀ kó dẹ̀ try kó lògùn ìyá sọ́yà ó lè máa ṣe báyìí náà tèmi bá dẹ̀ ti jáde sí kò sẹ́nì kankan nù lé mọ́ ni mo ṣe wo kókó lògùn yìí díẹ̀ ibà tó bá tètè lé kò ní lọ bọ̀rọ̀. ara ohun tèmi máa ń sọ̀rọ̀ àwọn àkúkú bí sànṣẹ́ rádaràdà ọmọ lásán bíi ti sànyà kọ́lọ́ má jẹ́ kéèyàn bí ni ẹ ṣé ìgbà tára tiẹ̀ yìí ò yá ló yẹ kí sànyà kó máa sáré káàkiri ìlú wèrèwó gan ló ń lù káàkiri tó ń gbomi ẹ̀kọ́ kiri tó lóun lùlù kò ṣe pé fi pawó wálé fún ẹ o kò ṣe pé fi wá tọ́jú ìyá ẹ o kò tún wá rí owó òun kan fi ṣèké ara ẹ̀ rádaràdà báyìí ní sànyà bá káàkiri tá a bá dẹ̀ wí ní sí wọn láti lè sọ̀rọ̀ jù báwo lèèyàn ṣe ọmọ tó bá ṣe dáadáa ṣáà níyìn ó dáa ṣáà tiẹ̀ lo oògùn díẹ̀. ìyá fẹ́ràn mi mo ti lo oògùn. ó lo oògùn ṣe wá rí oògùn bá àgbolélé kì í pọ̀ jù o lè máa mú yáyáyá o lè máa tọ́ yáyáyá náà ni. kì í wá pọ̀ jù ẹkúnlẹ̀ àwọn ọkọ mi ṣàlàfíà ni ó máa yá yín sí òsì. ó wà ó kí ló dé kí ló ṣe wọ́n. ó máa rẹ̀ mà ní látànà ló ti ń ṣe pèpèpèpè mórí bẹ́ẹ̀dì àdẹ̀rí sọ̀yà ó ti lùlù gbomi ẹ̀kọ́ lọ. kí wàá lẹ́ lò fún wọn. ibà ló ń ṣe ibà àgbo tí mo dẹ̀ ń fún mu náà rèé kó lè wálẹ̀ torí èmi fẹ́ jáde. àgbo èmi dẹ̀ wá ní àwọn oògùn ibà tí mò ń lò ń sùn bóyá kí n lọ bá yín kó wá àbí ẹ pẹ̀lẹ́ mà. ẹ bá ń kó wá ọkọ mi bóyá tó bá tún lè ní iṣẹ́ ọkọ mi tó bá tún dé òtún lè fi lè náà lò á fi jẹ́ kí iṣẹ́ ìyá ni pẹ̀lẹ́. èmi Sànyà èmi ìlú fẹ́ràn èmi. Sànyà olú ọkọ mi kí ló dé kí ló fàrònú kí ló tó wá dá jókòó síbí báyìí. ẹ dákun màmí ẹ dúró kí ṣé èmi Sànyà ní bá yín sọ̀rọ̀. Sànyà olú ni. ńgbà tẹ̀ sí bí mi Sànyà lẹ sọ mí. Sànyà olú la sọ ẹ. ẹ sọ wá dá kí irú fẹ́ràn mi kó máa sọ̀rọ̀ sírú èmi. irú fẹ́ràn mi ẹ máa mo sì mọ tí mo lè ṣe fún o àmọ́ ojú yín ní ti o yín ìbẹ̀rù ẹ̀yin bí sì bẹ̀rù yẹ mo lè na àwọn méjèèjì papọ̀ àbáyé wọn fẹ́ bàjẹ́ ni. má wàá ṣe yẹn Sànyà olú mi ò fẹ́ jà o àbúrò ẹ ni o fẹ́ràn mi àbúrò ẹ má bàa jà o. kì í sàbúrò mi o kí ló fẹ́ràn mi sọ fẹ́ máa ẹ́ ń ta èmi ni ó fẹ́ máa ẹ́ ń ta èmi kò sí ẹ má wọrí orúkọ tá a sọ ọmọ yẹn inú ẹ nígbà yẹn má wọrí ti. o ṣe sùúrù
àgbà nígbà èyí tí wọn náà fi jù lọ òun ló ti fi wọ́n yẹn. oyin ti fi hàn o torí ti nà ká ní mo ti fọ́ lórí ni ẹ bá mọ̀ pé ìgbà yẹn ní tó mọ̀ pé àbúrò mi ni ṣe ti gbọ́ kò sí wàhálà kò sí wàhálà. àbúrò ẹ ni o fẹ́ràn mi àbúrò ẹ má bàa jà o dúró àwọn tó kù ẹ wá ń kọ́. wọ́n ti lùlù lọ. kí ni wọ́n wá dá ṣe níbi tó wá ronú. tèmi ń ṣe ẹ dákun ṣé kémi fi múdù tèmi kí n fi ba múdù tí wọ́n jẹ́ ni àbí ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí fẹ́ràn mi sọ sí mi tí wọ́n bá dé ọ̀dọ̀ táwọn bá lọ sàkírísọ ṣé kémi máa lu gbangbadi ni ṣé kò ní yàtọ̀ síra wọn ni. pẹ̀lú ẹ̀ náà sùúrù ló máa ṣe mi ìfẹ́ jàánu ilé yìí o. kò sí wàhálà. ìyẹn ò wá ní káàbùrú ẹ dé kí fẹ́ràn mi wọnú ilé yìí sí kó máa bá jà o mo ń jáde lọ bí mo ṣe ń lọ yìí o báyẹ̀ kí n dé bá jà o wọ́n bá fẹ́ràn mi jà àbúrò ẹ ni o kò ní jáde lọ. bá a jà kẹ́mi ò lè bá a jà nígbà tẹ́mi ṣe lukú ni mo kanra mọ́yàn èmi fẹ́ràn mi ṣé mi sàn yá lémi tó yẹ pé ọba èkó gan rí ó ṣe báyìí tó àìlè o èmi sàn ya kò sí wàhálà orígbà tí n bá wo gbogbo lè tí n bá bí mi ìlú láti tí n bá wo gbogbo lè lẹ́tọ̀ mọ̀ pé wèrè lẹ́bí lọ́mọ mi oh my god no problem. fẹ́ràn mi jọ̀ọ́ bá mi bomi wá nulẹ̀ mo fẹ́ fi ṣanwọ́ mi. fẹ́ràn mi ṣé mi ìtú ẹran iṣẹ́ nulẹ̀ yìí ni. ẹ sáà rí i pé mò ń kàwé lọ́wọ́ nígbà tó jó máa dùn yín. fẹ́ràn mi ṣé mo ní kó bá mi bomi wá nulẹ̀ ìsìn o ti wá di iṣẹ́ fún ẹ ìyẹn ni pé mi lè ràn iṣẹ́ torí pé o ti ń kàwé. ẹ wo mi sọ pé ẹ tó rán mi iṣẹ́ àmọ́ wọ́n ní béèyàn bá ń kàwé èèyàn tún gbọ́dọ̀ ṣe nǹkan míì pé torí ta bá ń ṣe nǹkan míì àní lọ́pọlọ ká má lè jọ àwọn kan tá a mọ̀ tá a gbọ́dọ̀ dárúkọ. fẹ́ràn mi èmi náà ló ń bá wí yẹn o. ọmọ tí yín máa jí láàárọ̀ ń bí báyìí ó máa rìnrìn ránu lọ ẹ wá dé nìṣẹ́ ní kí n lọ bá yín bomi wá tẹ bá nílò mi ẹ wọlé lọ ẹ lọ bù. èmi náà nù ú fẹ́ràn mi ò mọ̀ mí ẹni mọ̀ mí ò kò mí ẹni kò mí ò mọ̀ mí èmi ní fẹ́ràn mi wá ló bá fi àbùkù kàn ó fi àbùkù kàn mí tọmọtọmọ ó wá rò pé òun lè mú jẹgbé irọ́ ni èmi náà wá fẹ́ fi ẹ̀ṣẹ̀ sí gbangba báyìí ìwà àgádágodo yìí mo wá fẹ́ rán ẹ níṣẹ́ dé tòrútòrú nítorí fẹ́ràn mi ọmọ Àbíkẹ́ mo fẹ́ kó máa fẹ́wọ́ kiri wọ́n nítorí pé jókíjó níjó asínwín ìrìnkúrìn báyìí ní ìrìn wèrè látẹ̀ní lọ́wọ́ fẹ́ràn mi gbogbo ibi tó níyìdè mo fẹ́ kó o tẹ́ ń bẹ̀ tó bá wá ń fẹ́wọ́ yìí o mi wà fẹ́ kó gbé nǹkan ńláńlá o nǹkan kéékèèké tí ó máa dójú tì tí ó máa fi ṣẹ̀sín kiri ni mo fẹ́ kó máa gbé kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbàwọ́n èṣù kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ó ṣe yìí tán ìyá sọ̀yà ayé mà níkà o kò dá báyìí láwọn ọmọ ta ti ń tọ́bọ̀ látọmọ ọdún mélòó kí ni ìbá ṣe fún ẹ irú ìwà wo ni ìbá wù fún ẹ lọ́mọ tó yẹ kó kì mọ́lẹ̀ kó nà tàbí kó bá wí tágbára ò bá dẹ̀ ká máa kí nǹkan mi mọ́lẹ̀ máa ń nà pa fún rárá mi. mi ò rí ọmọ tó wà ládùúgbò yìí tó lè ṣẹ̀mí tí mi ò ní tí bí mo ṣe jẹ́ pé mi ò lè yẹgba sí wọn yẹn ọ̀rọ̀ burúkú tó wà lẹ́mìí mo fi ń bá wọn wí gbogbo ìgbà. mi ò rọ́mọ náà tí mi kì í bá wí lọ́mọ tó yẹ kó sọ fún pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ lóde ṣáàdúró ohun tó tó yìí kò dáa ìyá sọyà kò dáa. bẹ́ẹ̀yàn bá gbèbò ìkàláyé ọmọ ẹ̀ á jẹ ẹ̀gbọ́n mọ̀lẹ́bí á jẹ òun náà kúkú òun náà fún rẹ̀ á tún wá fi dágbádá àyà ọmọ kan tẹ́lẹ̀ bá ti nà kakọ báyìí sọmọ ọlọ́mọ gbogbo mẹ́sàn-án tó kú ọmọ tiẹ̀ ní kì í ṣe ẹ wo sọyà àti ìnàka sí sọyà àti ìgbésẹ̀pẹ̀ ẹ wo bí sọyà ṣe ń ṣe káàkiri òun ló àbádọ́ ẹ̀ síbí báyìí láti bí ìgbà tó ti wà ó kàn ń gbọ̀n mọ́lẹ̀ ni. ìyá fẹ́ràn mi Àfikẹ́ dáríjì mi fẹ́ràn mi dáríjì mi. àmọ́ ó bu ẹ̀kú ìjà tá ti ń gbé bíbí ọdún bíi 10 ọlọ́wọ́ ọba ló ní dáríjì. ẹ wo ọmọ tí mo lérò pé kò lè wúlò fún mi àṣé òun gangan ló tún máa jẹ́ fàláàánú fún mi. ọlọ́run ló ní ìdáríjì kí làwa fẹ́ ṣe báyìí tọrọ tára ọmọ tèmi máa fi yá àbí ṣàánú mi nítorí ọlọ́run. ìyá fẹ́ràn mi àtúnṣe wà. ọlọ́run ṣeun. máa ṣàtúnṣe sí. àyà mi padà wá gbowó àyà mi padà wá gbọmọ. ara adé ìyá
ó dà kóògùn wa tí ẹ lògùn kó tètè gbádùn kàn kóògùn wa. ó bá máa ṣe o. kí ló fẹ́ gbà. àfi kọ́lọ́run máa ṣọ́ wa kọ́lọ́run ṣáà má jẹ́ ká ṣì wà o ká má ṣìṣe. àmì o àwọn kí lè rò débẹ̀ tó fi sọ̀rọ̀ rẹ̀ jáde. ọ̀rọ̀ fẹ́ràn mi náà ni tó sọ ìwà bàjẹ́ tó sọ yẹn dayọ̀ tó fi olè jíjà tó fi tẹ́ lọ́wọ́ ẹni tó nífẹ̀ẹ́. ṣẹ́yìn ò mọ̀ pé nǹkan téèyàn bá mọ̀ jẹ́ láyè ló máa ráyè máa fi mú yàn. ọ̀kẹ́ ìjẹ́ yìí mọ̀ pé mo mọ bí fóònù yẹn ṣe dénú báàgì. Bọ́lá kò dáa o nǹkan tó ṣe ò dáa o. kò dáa kí ni ò dáa so òun mọ̀ pé kò dáa ló gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́. ọkọ. ẹ bò báwo ló ṣe ṣe ọgbọ́n olùdásí tí fóònù ẹ fi dénú báàgì ọmọ yẹn. kò lè yín nǹkan tágbà fi ń jẹ ẹ̀kọ́ abẹ eré báyìí ló wà. àgbọ̀n mo bá gbé. mo ti ara gbà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà. kí ló dé táwọn gẹ́ẹ̀sì wà atlas náà kí ló dé tí wọ́n purọ́ mọ́mọ́ lọ́mọ náà. ó dùn èmi náà gan-an ó dùn mí gan-an ṣe mọ̀ pé tó ń bá àwọn ladies yẹn jà pé ìlara ló ń bá àwọn ladies yẹn jà ọ̀rọ̀ tọmọ ọlọ́mọ ò mọ́wọ́ tí kò mẹsẹ̀ tó bẹ́ẹ̀ kó jù báyẹn lọ bó ṣe máa rán lọ sẹ́wọ̀n nìyẹn. àwa jẹ́ kán mọ̀ wàá jẹ́ káwọn ladies yẹn mọ̀ pé àjùra wa lọ má fi hàn wọ́n o. àmọ́ Kúnlé ṣọ́ra ṣe o àwọn ladies yẹn wọ́n wà dangerous gan o nǹkan tí I expect wọ́n lè ṣe lọ́ máa ṣe o mo fọlọ́run bẹ́ẹ̀ jọ ṣọ́ra ṣe. Chantel onígbà. bọ́lá àwọn ọ̀rẹ́ yìí wọ́n nice gan as in mo kàn ń rẹ́rìn-ín nínú ilé látẹ̀kọ́ ni. kí ló ti rí tó bá wá ìbá ní 3 o'clock káyé ń ṣe fàájì lọ. ẹ dáwọ̀ ẹ jẹ́ lọ. ẹ má bínú o. ó ga jù. ó ti dábàá yẹn ó wà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó dà. sí mo ti máa sọ fún ẹ mo ti máa sọ fún ẹ mo ti ń wọ́n ẹ gidigidi. àṣeyàn burúkú ni ẹ. èèyàn burúkú ni ẹ. èèyàn burúkú gidi. nítorí tí bá sọ pé kí n wùwà nú mi nínú campus lẹ́ni ni ó lè jẹ́ pé ní gbogbo àmà graduate but ó ti ẹ̀dá tí mo ti ẹ̀ báyìí so ìwọ ló lọ plot phone sínú báàgì ẹ̀ yẹn tẹ́ wá sẹ́pọ̀ òun ló jí èèyàn burúkú ni ẹ o ẹni tó ń sá fún gidigidi ni ẹ kí tẹ̀ ló ń wá pẹ̀lú mi gan-an ó rí bó ṣe rí mo sọ pé mi ò ní dẹ o lọ́yọ̀ jù o ní ìdíjú o lẹ́bìtì jù mo ní mi ò láìkẹ́ ò rí kí ló dé náà. kò lékè etí kẹ̀ easy now Kúnlé. hello how are you excuse me ẹ jẹ́ ká bẹ́ẹ̀ tá a bá sọ ẹ jẹ́ ká bá sọ̀rọ̀ ẹ yẹn má ti dà sí o wọ́n dànù bó sì kó kà fanta ẹ kọ́ fèsì máa mi náà. lékè. yes. ṣé tí Kúnlé máa sọ yẹ kí wọ́n máa sọ̀rọ̀. mo dáná ṣé mo jodi ni. ṣé mo jodi ni. kí ló dé ṣé mo jodi. kí ló dé tẹ́lẹ̀ sọ̀rọ̀. kí ni má sọ̀rọ̀ tó fẹ́ sọ mí jodi. ó dàrú gbẹ̀rún tún ni má sọ̀rọ̀. ó níwà ó dá onímọ̀ ọ̀dá wọn ọ̀dá wọn erí ẹ̀ lálàáfíà rárá wọn dá. ẹ níwà jẹrẹ. òní èèyàn burúkú ni àwọn kọ́sí àná. ṣé ti gbàgbé ni. kí ni kò tó fẹ́ sọ ọmọ tó ní ká máa bọ̀ cafeteria kí láà lè sọ́ǹtà ẹ́ wàhálẹ̀ pọ̀ o. ọ̀rọ̀ yẹn le ò tó yẹ mi fi ní ká wá sí ìbàyò. bí ti báwo. ṣé rí ọ̀rẹ́ yín Lákúnlé. kí ẹ fẹ́ràn mi tó fẹ́ kó kí n ṣe ọmọ tó lè fẹ́ o. mo sọ náà mo pé òfófó ló fẹ́ ṣe àbùsí kan ló fẹ́ dálé yẹn. ó ní sọ̀rọ̀ tó fẹ́ sọ ọ̀rẹ́ mi já máa lọ. já ní sùúrù ká gbọ́kọ̀ tó fẹ́ sọ. ó ti sọ̀rọ̀ tó fẹ́ sọ jẹ́ ká máa lọ lé. jẹ́mi kan tó fẹ́ sọ nìyẹn. ṣé wí kì í ń jalè o lè tẹ́lẹ̀ ń jà kó ṣe olè kékeré o. I'm very sure pé very soon ó máa gbé ìbọn. ìbọn bí báwo. ìbọn náà mẹ́ẹ̀ká burú kí ló wá lè wà lè ṣe. àgbọ̀n òwèrè wo ló fẹ́ dá sí ó ní ìyóò lògùn ló fẹ́ dọ́gbọ́n sí lọ́ọ́ bá kó gbàgbọ́ lọ́wọ́ ìkọ́ni kó má jalè mọ́ náà adé sọ gbogbo sọ gbogbo fẹ́ dọ́gbọ́n kan sí kí ló ṣe tó ṣe báyìí náà. jẹ́ kí Bọ́lá bá mi sọ. kò tí kò tó fẹ́ sọ tó tó fẹ́ sọ ó ní pé onífẹ́ràn mi jalè ń lo ìbọn ó máa tó máa lo ojú ìlú kọ́ ló sọ. ó máa fẹ́ ti yín because tó bá fi lè ta bá Lákúnlé ó máa ta bẹ́yìn náà. èmi ní interest ló ọ̀rọ̀ Lákúnlé. ó ṣe ní interest. jẹ́ ń gbọ́ jàre Bọ́lá. ó gbọ́ kan sọ sí mi lọ́kàn sí. jà gbọ́. ká ní ṣe. Báwo bébí? Báwo ni kọ́? Báwo ni? Ṣé bí yé difficult ní láti get? No. Ilé mi kọ́ leléyìí o, àmọ́ bó ṣe pè mí, mo ṣe ní kó má bọ̀ ń bì. Ilé àwọn ọ̀rẹ́ mi kan nù. Bọ̀bọ̀ tó jáde lẹ́ẹ̀kan bì,
òun náà pè ní lékè case tẹ́ bá pàdé ní school ó kú another one ìyẹn Lọ́lákúnlé àwọn méjì díẹ̀ náà sì sí mi gan wọ́n ń tọ́jú mi so ibi tó ń wò yìí second house mi tó bá wá síbi anytime feel free kò sí problem. máa ṣe máa yẹn enjoy life mi ó jẹ́ ká ṣe fàájì báyìí náà. Fàájì náà là ń ṣe bíbá yẹn. fàájì yẹn pẹ̀lú sọ kó jẹ́ ká wọlé. Fún kí nìyẹn for the first time. first time bíi báwo tó bá nífẹ̀ẹ́ mi ò ní sọ pé first time. Rọ́bì ṣe. báwo ló ń ṣe báyìí tí bá nífẹ̀ẹ́ mi lè ní wá mi wá bí náà. Ó ti wà hílẹ̀ àjò. Abẹ́ ìjọ. Ìwọ ń gbogbo rọ́bì ṣe. láti máa bínú ní báyìí. Mo láìkí ẹ. kí ló ń ṣe wá bí ṣáájú. kò máa sá ṣe é ti. lọ́dún àpá àlejò ti lọ ó ti bínú lọ jàre. kí ló dé kò sí ọ̀rọ̀ ó ti lọ ó ti bínú lọ. ọmọ ọkọ tó ń ṣe lọ. tí o bá jẹ́ wò kó sọ kó yẹ wò ọbẹ̀ tí o bá jẹ́ kó lọ́bẹ̀ ọmọ jẹ́ lọ́bẹ̀ la. lékè so ìwọ àti Jíbọ́lá ẹ lè pàdé àpò pọ̀ pẹ̀lú irú eléyìí láti ṣerú nǹkan yìí fún ìní. o ṣe yàn inú máa jìn o inú máa jìn o so o lè pa mí nìyẹn o lè pa mí o ṣé o mọ nǹkan ṣé o rí ìwọ láti èní lọ ká má pàdé mọ́ láíláí ó rí bí gbogbo wọn ṣe rí ikùn ògbé kan bí egun ayélujára bọ́lá ó rí àwọn rí fraf. ọ̀rẹ́ mi kí ni. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi sílẹ̀ máa lọ ni. kí ló dé kí n gbé ẹ dání inú mọ́tò sì dáadé ẹ rà fún mi. ṣé orí kò wọ̀ ní wa àti ilé ọkọ̀ bí ẹ̀ máa le gan-an ó jẹ́ níbi ẹnu ẹyọ tó jẹ́. Rolo, get away! Just get the hell out of here, idiot. Bobo ṣe rí. Ìwọ ẹ̀yin ò ṣe word and opposite. Ìwọ ò ṣe Coke and Fanta. Ọ̀dẹ̀ ṣó dúdú bíi tiẹ̀, agùnmánìyè. àfihàn jẹyọ Mugabe Mugabe ni wọn sọ. Bọ̀bọ́lá kó tó ṣe yẹn ò dáa o honestly kó tó ṣe azin kò dáa rárá orúkọ tí ò dáa mi ò mọ orúkọ tí mo tún fẹ́ fi ju pé kò dáa lọ. ní kéènì. o mọ̀ kí mi kàn mọ́ fẹ́ sọ torí àwọn guys yẹn wà níbí báyìí. Bọ́lá wá ó tún máa yí di lọ èèyàn burúkú. Wo ok ìwọ ò sí mẹ́ mi mọ bóyá ìwà mẹ́ lọ́jọ́ tó ń sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan. She was saying it and I felt bad though mo sọ̀rọ̀ lọ́jọ́ yẹn o at the same time mi ò mọ kí ló dé táwọn èèyàn ṣe máa ń ṣe bẹ́ẹ̀ yẹn I told her nǹkan tó ṣe ó wrong gan but I kept quiet because kó má dàbí ẹni pé ti tèmi pọ̀ gbogbo wa jọ ń rìn nínú ó ṣàrí tí ìdí ọ̀sìn wá sí tó wá ń kó wa papọ̀. Honestly as in it's not fair at all like irun kan bẹ́ẹ̀ yẹn ó ṣe máa ṣe irun kan bẹ́ẹ̀ yẹn ó rí pé inú jìn gan. bọ ṣé kí n sọ tọrọ fún yín ẹni dà tí bá Bọ́lá sọ̀rọ̀ ẹ mọ̀ pé mi ò sí bíbá yín lẹ́jọ́ ń gbé èmi kàn máa wálé kọ̀ọ̀kan ni Bọ́lá ní ìdó tọrọ gan gidi kò sí nǹkan tó ń ṣe yìí kò dáa o. kò dáa rárá. wo akúkú ń bá sọ kò ń gbọ́ ni etí ẹ̀ ti di wọ́n ti fi búrẹ́dì di etí ẹ̀. ẹ pé tó bá máa lọ time ti lọ. ṣọ́ọ̀lọ́ èmi ò ní time fún nonsense o. àkọsílẹ̀ dá ti dúró kádàrá ò ní tàsé kò bá ronú ẹ̀ o. ṣùgbọ́n jọ àṣìṣe ni má bínú. ó ṣẹ̀ mí torí mo mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sẹ́dá aláyè tó kọjá kádàrá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo àìsàn tó ń ṣe mí Ọlọ́run ti bá mi mú lọ sókun ó ti dohun gbàgbé so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ṣẹ̀ mí o èmi ti dáríjì everybody ó ṣẹ̀ mí rárá. kádàrá ni o kádàrá ni fẹ́ràn mi ó kàn ní bínú ni lórí gbogbo nǹkan táwa náà ṣe nítòótọ́ la ṣàṣìṣe gbogbo pátápátá la ṣe àmọ́ nǹkan tá a ṣe láti fi save ọ̀rẹ́ wa náà ni but mistake ta ṣe nípa àwọn òṣèlú wọ̀pọ̀ wa dáadáa a ṣe findings wa ká tó ṣe ohun tá a ṣe Ọlọ́run bá la fi bẹ̀ torí Ọlọ́run àmọ́ wá ti ṣe ẹ láyé lọ́njọ́ tó bá gba kí n dọ̀bálẹ̀. no kò tó yẹn kò tó yẹn. ètò Ọlọ́run má bínú fẹ́ràn mi má bínú Ọlọ́run mo fi bẹ̀ má bínú. Lákúnlé ọmọ ìlú bíbá ilé mi àti fẹ́ràn mi tó yẹ ni mo ní ká máa bọ̀ lábúlé bí ìbẹ̀ láti máa rẹ̀. láti ní ilẹ̀ máa fẹ́ra yín lọ mo yọ ọwọ́ mi mo yọ ẹsẹ̀ mi. Bọ́lá ìwọ náà lè jáwọ́ ọpẹ́ ní f'Olúwa fẹ́ràn mi dárí gbogbo alẹ́ kan sí. ó ti tán.
ló dé o kí ló lè fà ká má ṣe lára ara wa ẹ̀gbọ́n á má ṣe lára àbúrò rẹ̀ o bàbá má ṣe lára ọmọ ọkọ má ṣe lára aya rẹ̀ o ọ̀rẹ́ wọn má ṣe lára ara wọn bàtẹ́ tí kò gbọ́ bẹ́gbẹ́ mi bá ṣe òrèrè kàkà kí n bínú